Alẹ́ wà rálé. Ìjẹ́ o mọ̀ Lako tajọ́ ẹ̀. Eré ayọ̀ yìí àwa ọmọ obìnrin yẹ ta níjọ́ ní kékeré. Wọ́n ní a fẹ́ ta yé ni. Àkàbá wa lọ́jà kata yìí dẹ̀ka ṣàlàyé ìṣẹ́ títà náà. Ayò márùn-ún òun ẹmú ká ni. Èmi àtọ̀rẹ́ mi òun jọ fẹ́ gbé ìfigagbága. Ló bá ti dà márùn-ún lẹ̀, ọmọ yọkàn. Ọkà mímú lẹ́yọ kọ̀ọ̀kan. Ìpele àkọ́kọ́ rẹ̀ mo ti gbé gbá rókè. Ẹlẹ́ẹ̀kejì wa tún dálẹ̀. Àwa pín ní méjì. Méjì náà nà méjì. Àwa tún mú ọyọ kan. Wa tún mú kó ní méjì nì. Mo ti sìsì. So ẹnì kejì ni a bẹ̀rẹ̀ sí. O ti gbé gbá rókè nípele àkọ́kọ́. Ó ti sìsì náà nípele kejì. Èmi gan ma tún wá bẹ̀rẹ̀ níbo mo ti dúró nípele kejì. Ó ti tún sìsì, ẹnì kejì máa tún ta sí. Ó ti gbé gbá rókè nípele kejì. Ìpele kẹta wa tún wá pín ní mẹ́ta àtẹyọkàn. Ó lè tún gbé gbá rókè. Ìpele kẹrin, àwa mú ọyọ kan mú kó mẹ́rin. Èmi tí nà mí lọ. Ìpele yóò wá kẹ́yìn. Àwọn àdálẹ̀ ní ọwọ́ wa mú ọyọ kan wá mú kó mẹ́rin. Ó ti gbé gbá rókè. Ayò ti parí. Ìjẹ́ o mọ̀ Lako tajọ́ ẹ̀. Tí o bá máa ta, ìwọ náà mú ọ̀rẹ́ kó ayò márùn-ún. Ní a ṣe fídíò tí a tàgé wa ní IgiAruwe Tv Diary. Yàrí fídíò náà. Àjọ afọ́lò àkáǹtì wa à ń ṣe àdúpẹ́.